شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز ذو الأكل يا آدم الفضل أنشأناك إنسانا خلقا سويا وأمددناك إحسانا يا واسع اللطف يا من شانه كرم اغفر في آلا جرت قبها وإسيانا من المناوي إذا قامت قيامته وجاء يوم اللقاء في الحشر حيرانا بجاه من أشركت في الكون طلعته المصطفى المرتضى من بالهدى جانا المصطفى المرتضى من بالهدى جانا لا إله إلا الله 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 عباد الله رجال الله أهين الشيخ حسبنا الله وكونوا أوننا بالله عسى نهضى بفضل الله بقرآن وجبريل وتوراة وإنجيل وما في أي تنزيل أهيننا رجال الله فيا رباه يا ربي فيا غوثا ويا أسمي أذل يا سيدي كرمي وعليكنا بأهل الله بسم الله فتحنا الباب وصلينا مع الأحباب ودارت بيننا الأكواب شربناها بسم الله مددت يدي إليك لكي تمد يدي كان هوادي لتنقذني وتوصلني إلى ما فيه لي رشادي فكيف رؤي تتركني ونهر شوكي في كبدي يظن بنا الحسود لنا ظنونا طابع قاتب بلدي فيعلم وأيعلم لمن يدعوك في كبدي فيعلم وأيعلم لنا يا صاحب المدد مددت يدي أنا وجميع من يهواك من ولدي تقول هلم يا سندي هلم هلم يا عددي بحق الله رجال الله يعيننا بعون الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنيتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمين. أجاني صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أداكم يا يبان محمد أدا صلى الله عليه وسلم
ọlọ́run kí ó wọlá bí anna Muhammad tó. sallallahu alayhi wa sallam. gbogbo ẹnì kọ̀ọ̀kan wa tá a wà láàyè yìí lè ní. tá a wá bá Alhaji Muteehullah ọ̀kẹ́. tá a wá bá wọn dúpẹ́. ìrore báyìí ọlọ́run kò fi ṣe ọ̀gángan ẹnì kọ̀ọ̀kan wa. àmín ya Allahu. la ilaha illallah. àmín. àwọn mi ò ní pọ̀ àmọ́ kí n tó lọ kí n kí àwọn àgbàlagbà tí wọ́n wà ń kalẹ̀. mo kí bàbá wa àgbà Maulana Sheikh Abdulrazak Naija. adamallahu hayatahu. ọlọ́run kó jẹ́ àárín yín pẹ́. àmín. ọlọ́run má fi kàkàṣẹ́ mi yín láéláé. àmín. la ilaha illallah. àmín. mo kí afá wa àgbà Maulana Sheikh Ibrahim Al-Khalili. adamallahu hayatahu. ọlọ́run kó jẹ́ àárín yín pẹ́ bàbá. àmín. Nabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. la ilaha illallah. àmín. mo kí afá wa Sheikh Nasir adamallahu Albani. ọlọ́run ojú ma dá sí i. àmín. àjọgbéra láti Ìlọrin ni àwọn afa iná afa wàláì àwọn afa iná kálí bàbá jókòó yìí náà ni ọlọ́run oníjó bàjẹ́ láéláé. àmín. Nabi wa Muhammad. sallallahu alayhi wa ó kí sallam. bàbá wa àgbà tí wọ́n wà ní ẹgbẹ́ àlàáfíà mi bàbá wa àgbà aláwìyé ọlọ́run wọlé àwọn ẹni ọlọ́run dákun má jẹ́ ó bàjẹ́ fún yín. àmín. Nabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. ó wá kí àwọn afá wa tí wọ́n pa àwọn ẹni ọlọ́run lé lára wa tí wọ́n ń jẹ́ ẹ̀gbọ́n àbí fún Alhaji wa Muteehullah. àpọ́nlé tẹ́ ṣe fáwọn ẹni ọlọ́run tó pa wá kọ́ lè ṣàpọ́nlé Maulana Sheikh Shanzili àwọn náà lè ṣàpọ́nlé lára wa ọlọ́run ò ní faṣọ yìí tí yín náà yá. àmín ya Allahu. Nabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. la ilaha illallah. àmín. ok bàbá wa dókítọ̀ dókítọ̀ tí wọ́n international ni ọlọ́run wọlé àwọn ẹni ọlọ́run má jẹ́ ó bàjẹ́ láéláé. àmín. wọ́n wá kí afá wa gbà ọmọ àwọn ẹni ọlọ́run Alhaji wa Sheikh Aribidesi. adamallahu hayatahu. ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ láéláé. àmín. bàbá nígbà tá à ń bọ̀ àwọn ni wọ́n fúlù táǹkì wa wàláhi lazim wọ́n fúlù táǹkì mọ́tò tèmi wọ́n fúlù táǹkì mọ́tò afá wa Albani. ọlọ́run ọmọ fúlù táǹkì tí yín náà pẹ̀lú rèé. àmín ya Allahu. Nabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. la ilaha illallah. àmín. kò ní dáa ká wà láàyè yìí ká má ṣàdúrà fún Maulana Sheikh Shanzili. Allahu ta'ala anhu. nítorí pé bí bàbá tí wọ́n bá ń bẹ láyé bàbá òkú wọ́n ń bẹ láyé náà ni. bí Maulana Sheikh Shanzili bá ń bẹ láyé lọ́jọ́ tèmi mò ń wo bínú wọn ó ti dùn tó wípé ọmọ mi ó yabi tó dáa ó yabi eré. mo wá bá Alhaji wa Muteehullah mo bá wọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bọ́lọ́run bá kọ kádàrá rẹ̀ mọ́ wọn tẹ́lẹ̀ bí yẹn ò bá níyàwó rẹ̀ kádàrá wọn lè má ṣiṣẹ́. Allah. àmọ́ bọ́lọ́run bá kọ kádàrá rẹ̀ mọ́ yàn bí yẹn bá wá níyàwó dáadáa tóun náà jáde ń dilé rẹ̀ kádàrá yẹn ó ṣiṣẹ́. Alhaji wa Muteehullah àwọn náà mọ̀ nínú ọkàn wọn wípé àlùbáríkà Sheikh Shanzili lera wọn. Masha Allah. wọ́n mọ̀ bẹ́ẹ̀ pé ìmọ̀lẹ̀ Sheikh Shanzili ti ń bẹ nínú ilé àwọn tí ń bẹ láyé àwọn òṣìṣẹ́. ọlọ́run ò sì ní jẹ́ kí ìmọ̀lẹ̀ náà kú láéláé. àmín. káwá wá wáyé yìí ká má wàá ṣàdúrà fún wọn kò fẹ́ da tó. li Sheikhina Shanzili. àmín. Ya Rabbi zid rahmatan. mo kí àwọn ẹ̀gbọ́n wa gbà tá a jọ wá. ìyá wa Magajiya ìyá wa Aribidesi gbogbo ìyá wa Lágbàjì gbogbo apá gbogbo yín pátápátá inú dùnnú la wà lọ́jọ́ tèmi
irú dùnú báyìí náà la máa bára wa ṣe. Àmín. Ya Rabbi zid rahmatan li Sheikhina Shazili. Àmín ya Rabbi zid rahmatan li Sheikhina Shazili. Àmín. Ya Rabbi zid rahmatan li Sheikhina Shazili. Alhaja wa Mariam da. Alhaja wa Mariam da. Mo mọ̀ pé n tí ń ṣe yìí ni ó dùn mọ́ wọn jù. Àwọn máa gbé ń tá àlùfáà wá ṣe yìí ni ó dùn mọ́ wọn jù. Nítorí pé ọmọ dáadáa ni. Torí pé ọmọ dáadáa ni wọ́n. Ọmọ dáadáa tá a bá sì ti ń ṣàdúrà fún bàbá ẹ̀. Ọmọ dáadáa tàbá ti ń ṣàdúrà fún bàbá tó bí. Mo mọ̀ pé inú rẹ̀ ó máa dùn ni. Àwọn àlùfáà gbà pé inú ọmọ dáadáa ó máa dùn ni. Ní tí ń ṣàdúrà fún Maulana Sheikh Shazili. Àwọn àlùfáà tí wọ́n sọ̀dọ̀ fún Maulana Sheikh Shazili. Mo gbà pé inú Alhaja wa Mariam ọ̀kẹ́. Àwọn àlùfáà gbà pé inú Alhaja wa Mariam ọ̀kẹ́. Hasibunallah. Hasibunallah. Mo mọ̀ pé nínú dùnnú ni wọ́n máa wà. Nínú dùnnú ni wọ́n máa wà. Alhaja Mariam da. li Sheikhina Shazili. Ya Rabbi zid rahmatan li Sheikhina Shazili. Ọlọ́run ṣe kẹ́ ṣe gẹ́rẹ́. Ṣègẹ̀rẹ́. Fàlùfà wa Shazili. Àmín. Alhaja Mariam. Alhaja wa Mariam. Ọlọ́run ṣe kí àti gẹ́rẹ́ o fún Maulana Shazili. Àmín ya Alhaja wa níbi dé sí. Rabbi zid Ọlọ́run ní jó bàjẹ́ láéláé. rahmatan li Sheikhina Ọlọ́run lọ́dọ̀ Ọlọ́run. Shazili. Ya Rabbi zid rahmatan li Sheikhina Shazili. Ọlọ́run ṣe kẹ́ ṣe gẹ́rẹ́. Ṣègẹ̀rẹ́. Alhaja wa Mariam. Alhaja wa Mariam. Mo mọ̀ pé bí n ti ń ṣàdúrà fún wọn Àwọn lánàá. àlùfáà gbà pé bẹ́ẹ̀ ti ń ṣàdúrà fún Maulana ni. Mo mọ̀ pé inú yín ń dùn. Inú yín dùn. Nítorí pé lọ́jọ́ tèmi. Torí ń gbé lọ́jọ́ tóní. Maulana náà lálkìyàmá. Maulana ní lálkìyàmá. Inú dùnnú ni wọ́n máa wà. Inú dùnnú ni wọ́n máa wà. Oríire tọ́lọ́run ni ó tún máa lékún. Ìrìnlẹ̀ tọ́lọ́ tún ni ó máa lékún. Ọlọ́run ò ní jó dúró bẹ́ẹ̀. Ọlọ́run ní jó dúró bẹ́ẹ̀. Sheikhina Shazili o. Ya Rabbi zid rahmatan li Sheikhina Shazili. Àmín ya Rabbi zid rahmatan li Sheikhina Shazili. Bẹ́ẹ̀ni. Ya Rabbi zid rahmatan li Sheikhina Shazili. Ya Rabbi zid rahmatan. li Sheikhina Shazili. Ya Rabbi zid rahmatan. li Sheikhina Shazili. Pápánukọ̀ kákẹ́ bisimilahi kul huwallah pẹ̀lú ohun òkè. Ládàtà bá rí bẹ́ẹ̀ Maulana Sheikh Shazili ni wọ́n ní. Ọlọ́run bá tún fi ṣàlékún ọ̀tún kẹ́ fún wọn. Bismillahirrahmanirrahim. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. Ẹlẹ́kejì ń bẹ bàbá wa Sheikh Abdulgani ọ̀kẹ́ ọ̀dàpọ̀ àwọn ni wọ́n bí Allahu Akbar. Ọlọ́run wọlá dédé àsìkò yìí. Olúwa wọlá dédé àsìkò yìí. Bàbá wa Sheikh Abdulgani Bàbá wa Sheikh Abdulgani ọ̀kẹ́ ọ̀kẹ́. Ọlọ́run bá ṣàlékún ìkẹ́ fáwọn náà. Olúwa bá ṣàlékún ìkẹ́ fáwọn náà. Bàbá dáadáa nù ni. Bàbá dáadáa nù ni. Ìpìlẹ̀ rinu. Ìpìlẹ̀ rẹ̀ nù ni. Àwọn ni wọ́n jẹ́ ìpìlẹ̀ dáadáa lọ́jọ́ tèní tọ́lọ́run ní kí bàbá wa Alhaji Muteehullah ọ̀kẹ́ táwọn náà jáde lára wọn. Tí ìpìlẹ̀ dáadáa náà igi dáadáa náà wá ń ṣe sóore. Ìpìlẹ̀ náà tọ́lọ́run ni ó dá. Tígi náà wá ṣe sóore Ọlọ́run má jẹ́ kígi náà ó gé láíláí. Olúwa má jẹ́ kígi náà ó gé kó sì bàjẹ́ láíláí. Bàbá wa náà Ọlọ́run bá ṣàlékún ìkẹ́ fáwọn náà. Bàbá wa náà àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ lọ́mọ sábà ṣe fún wa. Bismillahi kul huwallah. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. Alhaji wa Muteehullah èmi ò lọ́wọ́ kankan tí mo fẹ́ sọ. حياكم الله Kò sí wàásì kankan tá a ṣe láàyè yìí. حياكم الله. Nítorí pé ńgbà tí Alhaji wa Muteehullah tí wọ́n pè mí wọ́n ní èmi làwọn fẹ́ jẹ́ kí n wá sọ̀rọ̀ Ọlọ́run láàyè yìí lọ́jọ́ tèmi. حياكم الله. Mo ní àṣẹ́gun náà nù nítorí pé èèyàn dáadáa ní aláníyàn rẹ̀ nìyí. Kò sẹ́ni tí ó sunkún dọ́dọ̀ yín tí ó wàá bá ẹkún yẹn jáde. Wàláhì bọ́lọ́hun ti dá yín nù.
àwọn míì ń bẹ tọ́lọ́hún sì dá láyé tá a wà yìí tó o bá sunkún lọ́dọ̀ wọn wọ́n tún fi kún ẹkún yẹn fún ẹni. ẹ̀yin nìkan kọ́ wá bẹ́ẹ̀ àwọn tọ́lọ́hún tún yàn fún yín lọ́rẹ̀ẹ́ àwọn èèyàn rẹ̀ Alhaji wa ọ̀sọ́nu Alhaji wa Abdulrahman ẹ̀sọ́ ọlọ́mọdé ó bàjẹ́ fún yín láéláé. Àmín. ẹjọ́ tí mo wá mọ́lúdé àfáwà Albani ní àná síríyà nílọrin aṣáàzìlíyà wọn á ní kẹ́sìn funfun máa tẹ̀lé mi lọlé ẹ̀sìn àǹgárùn mọ̀ ẹ̀sìn funfun náà la gbé wá lọ́jọ́ tèmi. Ayakumullah. ọlọ́run wọlé adédásíkò yìí. ìwà wọlé adédé àsìkò yìí. Alhaji wa Abdulrahman. Alhaji wa Abdulrahman. ẹ̀ṣọ́. ọlọ́mọdé ó bàjẹ́ fún yín láéláé. olùwàmẹ́jọ ó bàjẹ́ fún yín láéláé. ọlọ́run wá yàn yín tira yín. ọ̀rẹ́ mi ò da kọ́rẹ́ kejì má da. Alhaji wa Muteehullah da àwọn ọ̀rẹ́ tọ́lọ́run tún wá yàn fún yín náà tún wá da. mo bá yín dúpẹ́ ẹ wo orí tọ́lọ́run ṣe. ń bẹ lẹ́kọ̀ọ́ náà gbà tí ò ló ń kà. ń tún bẹ nìbàdàn náà gbà tí ò ló ń kà. ń tún bẹ ńlọrin náà gbà tí ò ló ń kà. ń tún bẹ l'Abuja náà gbà tí ò ló ń kà. oore ni o wàláyé oore ni o. àfààní fakunlillahi. Fakunlillahi ya sa'i shakura. bọ́lọ́hún ti wá ṣe oore náà ẹ wá pe àwọn ẹni ọlọ́run wípé kí wọ́n wá bá yín dúpẹ́ pé oore yìí pọ̀. Fakunlillahi ya sa'i shakura. ẹgbọ́ngbọ́n kẹ́ ẹ pe àwọn tí wọ́n kàn máa ṣe nǹkan míì tí ò dáa. wọ́n kàn máa jó ẹ kàn máa náwó ẹgbọ́ngbọ́n kẹ́ ẹ gbé gba ọ̀nà yẹn. Fakunlillahi ya sa'i shakura. nínú àwọn èèyàn tọ́lọ́wọ́n ọba máa ń dá àti nínú àwọn oore tọ́lọ́wọ́n ọba máa ń ṣe fáwọn èèyàn ò fẹ́ dúpẹ́ àmẹ́lòmíì ń bẹ kò ní mọpẹ́ dá. Allah. mẹ́ta ni ẹlòmíì ọlọ́run ó ṣoore fún yóò fẹ́ dúpẹ́ yóò wù ú kó dúpẹ́ àmọ́ kò ní mọpẹ́ dá. Fakunlillahi ya sa'i shakura. Alhaji wa Muteehullah ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ fẹ́ yín. Alhamdulillah. nínú àwọn ìran kejì tọ́lọ́wọ́n ọba máa ń ṣoore fún tí wọ́n fẹ́ dúpẹ́ tí ó sì wù wọ́n kí wọ́n dúpẹ́. àwọn máa wá wòra wọn pé oore yìí pọ̀ àwọn sì fẹ́ dúpẹ́ wọ́n wá gbégbá ọ̀nà míì. ọ̀nà tí wọ́n wá gbégbá yẹn àwọn máa wá rò pé àwọn rí ọpẹ́ yẹn dá sọ́dọ̀ ọlọ́run ò sì ní wá gbọ́pẹ́ hùn. Fakunlillahi ya sa'i shakura. nítorí àníyàn tẹ́lómi fi ń dúpẹ́ àníyàn tí ò dá ni ọlọ́run ò tún ṣe yín bẹ́ẹ̀. nínú ọ̀ràn kẹta tọ́lọ́run ọba máa ń ṣoore fún tí yóò fẹ́ dúpẹ́ yóò wù kó dúpẹ́. tí ó bá wá dúpẹ́ ọ̀hún yóò wá gbé gba ọ̀nà tí ó yọ ọlọ́run ọba nú. ọlọ́run ó tún wá gbọ́pẹ́ yẹn lọ́wọ́ ẹ̀. Fakunlillahi ya sa'i shakura. nínú ọ̀ràn ẹlẹ́kẹta àwọn ọlọ́run sí yín mọ́. ẹ fẹ́ dúpẹ́ ẹ tún wá mọ̀ pé dá. Fakunlillahi ya sa'i shakura. ọlọ́run tún wá gba ọpẹ́ yẹn ó tún wá yọ́nú sí ọpẹ́ yẹn. ọlọ́run ò bá yọ́nú sí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n jókòó yìí ò ní jókòó. Fakunlillahi ya sa'i shakura. ẹgbẹ́gbọ́n kẹ́ ẹ lọ gbé àwọn tí wọ́n máa ń lu ìlù tí wọ́n máa wá yọ ìdí tí wọ́n máa jó yóò sì sọ pé òun fẹ́ dúpẹ́ òun dúpẹ́ náà ni. Fakunlillahi ya sa'i shakura. ẹ lówó ẹ ó dàgẹ́ kẹ́ ẹ sọ pé gbogbo àwọn tí wọ́n ń kọrin Nàìjíríà yìí ẹ fẹ́ wọn kẹ́ ẹ lọ gbẹ́ lómi wá láti outside pé mo fẹ́ sílé ni wàá kọrin fún mi ẹ lówó ẹ àmọ́ ẹ gbé gba ọ̀nà bẹ́ẹ̀ ẹ pé Ọlọ́run ò ní yọ́nú sí irú nǹkan bẹ́ẹ̀. Fakunlillahi ya sa'i shakura. ìwọ tọ́lọ́run bá ṣoore fún náà ìwọ ọ̀rẹ́ mi. Ya sa'i shakura. àríkọ́ṣe dáadáa ní lára Alhaji wa Muteehullah. Kullillahi. ọ̀nà tí yẹn máa gbà dúpẹ́ oore tọ́lọ́run ọba máa yọ́nú sí ọ̀nà yẹn náà ni o ìwọ náà tọ ọ̀nà náà. Ya sa'i shakura fa inna Allah la yarda likafura. ẹrú tọ́lọ́run bá ṣoore fún tí ò bá dúpẹ́ tọ́lọ́run ọba ò bá sì yọ́nú sí ẹrú náà wàláhì
òpè èèyàn ni. فإن الله لا يرضى الكفور aláìmoore èèyàn ni. فإن الله لا يرضى الكفور. ọlọ́run ṣoore fún ọ wá dúpẹ́ aláìmoore èèyàn ni ọ́. ọlọ́run tí ò ṣe yín láláìmoore Alhaji wa Muteehullah. alhamdulillahi alhamdulillah. a máa ń kẹ́ ọ̀kan tí mi ò mọ̀ tọrọ lọ́dọ̀ ọlọ́run fún yín òun lẹ̀mí gígùn. àmín. wàláhì làásìm yóò máa bẹ́nu ẹlòmíì tí ó máa rẹ́rìn sí yín tẹ́rìn yín ò dẹ̀ dénú yóò máa sọ pé ó fẹ́ tán fún ọ ó fẹ́ tán fún ọ. Alhaji Muteehullah tí wọ́n bá pọ̀ bẹ́ẹ̀ gbogbo oyè wọn àwọn ò mọ̀ wọ́n àmọ́ Ọlọ́run mọ̀ wọ́n. igi tó tọ́ nìyín igi dáadáa nìyín tó ní èso tó pọ̀ tó ṣe yẹn wá fọ́n káàkiri gbogbo àgbáyé táwọn yẹn wá ń ká èso yẹn tí wọ́n wá ń mú wọ́n ń ká èso yẹn wọ́n ń jẹ wọ́n dẹ̀ ní fọkànbalẹ̀ pẹ̀lú ẹ̀. Alhaji Muteehullah gbogbo àwọn ẹni tí wọ́n bá sọ pé àwọn ò gègì yín wọ́n gègì ọlá yín wọ́n gègì ẹ̀mí gígùn yín wọ́n gègì oríire yín Ọlọ́run bá wa gé igi ayé wọn. Olúwa bá gé igi gbèsè ayé ẹni kankan wa. ẹ wo báwọn èèyàn ti sàmí. ẹ wo báwọn èèyàn ti sàmí kínkínní fún yín. ẹni tí ò bá sàmí kò fẹ́ràn yín nù ni. ẹni tí ò bá ti sàmí ká gbóhùn rẹ̀ kò fẹ́ràn yín nù ni. Alhaji Muteehullah. Alhaji wa Muteehullah. àsìkò yìí àsìkò àdúrà ni fún yín ká máa ṣe wáàsí ká máa sọ̀rọ̀ púpọ̀ àsìkò yìí kọ́ ká bẹ Ọlọ́run fún yín lásìkò tá a wà yìí pé Ọlọ́run bẹ́ẹ̀ ti ń ṣe yìí Ọlọ́run jẹ́ ẹ lè máa ṣe bẹ́ẹ̀ lọ gbére. Olúwa jẹ́ ẹ lè máa ṣe bẹ́ẹ̀ lọ gbére. àwọn èèyàn ní owó láyé yìí. àwọn èèyàn ní yẹlẹyẹ owó láyé yìí. àmọ́ wọn láàánú. La ilaha illallah. ẹlòmíì kan ní owó ni kò láàánú ọ̀dájú ni yóò máa ṣẹ̀ṣẹ̀ wípé bámúbámú lèmi yó èmi ò mọ̀ pé ebi ń pa ẹnì kọ̀ọ̀kan ebi yóò padà pọ̀ kú. La ilaha illallah. so bẹ̀bẹ̀ kọ́ Ọlọ́run tó fún ọ lówó ni ó bí Ọlọ́run kan fún ọ lówó ni bó ti fún ọ wọn Ọlọ́run fẹ́ fi ṣàánú rẹ ni ó wàá mọ owó náà ná ó fi ṣàánú àwọn èèyàn Ọlọ́run padà gbé owó òun lọ́wọ́ rẹ yóò gbé fẹ́ lómi. Alhaji Muteehullah. Alhaji Muteehullah. ẹ ní ma padà sí ibú láíláí. ẹ ní ma padà sí ibú láíláí. Ọlọ́run máa ń fi àpadà sí ibú dán lómi wò yóò fi dán olówó mi wò yóò gba owó lọ́wọ́ ẹ̀ yóò wá ní ọyá máa ṣẹ̀sìn máa jẹyà yóò máa ẹni tí ń rí wọ̀ tẹ́lẹ̀ yóò máa di ẹni tí ń tọrọ aṣọ ẹni tí ń rí jẹ tẹ́lẹ̀ yóò máa tọrọ oúnjẹ. àpadà sí ibú ni Alhaji Muteehullah mo bí Ọlọ́run fún yín lẹ́nìí àpadà sí ibú bó tẹ̀lé òkú kéré mọ́ Ọlọ́run dákun má fi sọ gẹ́gẹ́ yín. Olúwa dákun má fi sọ gẹ́gẹ́ yín. báwọn èèyàn ti ń sàmì yóò dùn mọ́ mi. ẹ o báwọn èèyàn ti ń sàmì kínkínní. ó bá ṣàkódìgbà tá a máa tó sọ pé Ọlọ́run bá a ti wí Ọlọ́run tó rí bẹ̀ fún wọn náà bó o bá ti sàmì yóò rí bẹ̀ fún wọn náà. tiwọn náà bá ti sàmì yóò rí bẹ́ẹ̀ fún wọn náà. Alhaji Muteehullah. Alhaji Muteehullah. àsìkò tó yẹ ká ṣàdúrà fún yín lélẹ́yìí àsìkò àdúrà lélẹ́yìí fún yín lọ́jọ́ tèmi fún yín ẹ̀ ń ṣe dáadáa kí mi bá tún gbọ́ dáadáa mi tẹ̀ ṣe fẹ́ lómi tún yanu pé kí ló dé ilé ipò sọ́wọ́ yìí ò ní tán báyìí Alhaji Muteehullah kò ní tán lógo Ọlọ́run. kò ní tán lógo tọ́lọ́hùn. Ọlọ́run ò ní jó tán láéláé. Olúwa mi ò ní jó tán láéláé. a rí nínú àwọn èèyàn tí wọ́n lówó tí wọ́n sì lówó mọ́. a rí nínú àwọn èèyàn tọ́lọ́run dá lọ́lá tó sì gba ọlá lọ́wọ́ wọn láì tí ì kú wọ́n ń pè wọ́n lọ́lọ́wọ́ àná wọ́n ń pè wọ́n lọ́lọ́lá àná. Alhaji Muteehullah Ọlọ́run má ṣe bẹ́ẹ̀ fún yín. Olúwa ní má ṣe bẹ́ẹ̀ fún yín o. Ọlọ́run má ṣe bẹ́ẹ̀ fún yín. Ọlọ́run má ṣe bẹ́ẹ̀ fún yín. Àmín. ó wọlé bí n ti ń wí yìí. wọ́n lọ bá àlùfáà wa ti ń wí yìí. wọ́n mọ̀ pé Mọ̀lánà Sheikh Shanzili tí wọ́n bá ń bẹ lọ́jọ́ tèmi bí n ti ń tọrọ yìí náà ni wọ́n máa tọrọ fún yín. wọ́n pé n ti máa ń ba Mọ̀lánà lẹ́wù lójú ayé wọn òun ni àpadà síbú. Radiyallahu ta'ala anhu. àpadà síbú máa ń bá wọn lẹ́wù kò má fà kò mọ ọmọ kéwù kò mọ lówó kódà kò má nábì Ọlọ́run. La ilaha illallah. bá Nabi Suleiman ti lówó tó àpadà síbú padà kán. Ọlọ́run gba owó lọ́wọ́ ẹ̀ ó gba ipò lọ́wọ́ ẹ̀ ó gba ọlá lọ́wọ́ ẹ̀ Ọlọ́run dákun má gba owó lọ́wọ́ yín o. Olúwa má gba owó lọ́wọ́ yín o. Ọlọ́run má gba ọlá lọ́wọ́ yín o. Olúwa má gba ọlá lọ́wọ́ yín o. Ọlọ́run má gba àgbéga lọ́wọ́ yín o. Olúwa mi má gba àgbéga lọ́wọ́ yín. bí ti ń da ti ń dùn yìí. bí ti ń da ti ń dùn yìí. Ọlọ́run ojú dùn bẹ́ẹ̀ kálẹ̀. Olúwa mi ojú dùn bẹ́ẹ̀ kálẹ̀. bí ti ń da ti ń dùn yìí. bí ti ń da ti ń dùn yìí. Ọlọ́run ojú dùn bẹ́ẹ̀ kálẹ̀. Olúwa mi ojú dùn bẹ́ẹ̀ kálẹ̀. àníṣe ẹni tí ń bá sọnù ọkàn. ẹni tí ń bá sọnù ọkàn rẹ̀. òun sọ ni. òun gbalérò òun sọ ni òun rò ni. òun rìnrìn ẹ̀ ni. òun rìnrìn rẹ̀ ni.
ó ṣiṣẹ́ tọ̀ ni. ó ń ṣiṣẹ́ tọ̀ ni. wípé Ọlọ́run jó tán nídìí ẹni tí ń sọ yìí. olùwàjò tán di àjò Muteehullah yìí. òun fún yàn lówó. ó ń fún yàn lówó ni. kódà gan ó tọpa ilé àwọn aláfa. kódà ó tún tọpa ilé àwọn aláfa. lórí Alhaji Muteehullah. lórí Alhaji Muteehullah. ó ń sáré wípé kó tán fún. ó ń sáré pé kó tán. ó ń sáré wípé kó má ní mọ́. ó ń sáré pé kó má ní mọ́. gbogbo bó ti ń sáré hùn. gbogbo bó ti ń sáré ni. ibẹ̀ náà ni kò ti pàdé kú. ibẹ̀ náà ni kò ti pàdé kú. ibẹ̀ náà ni kò ti pàdé kú ara. ibẹ̀ náà ni kò tán sí. Alhaji Muteehullah. Alhaji Muteehullah. Ọlọ́run má fi kankan ṣe yín. Olúwa má fi kankan ṣe yín o. Alhaji Muteehullah. Àmín. kí n kọ́kọ́ fi útúbà sí náà. kọ́kọ́ fi útúbà sí náà. bí mo ti wí. bá àlùfáà wa ti wí yìí. ọkàn mi ti gbóná. ọkàn àlùfáà wa ti gbóná ó ti rọ̀ mọ́. tọkàntọkàn ni mo fi wí bẹ́ẹ̀. tọkàntọkàn ni àlùfáà sì fi wí bẹ́ẹ̀. ó sì mọ̀ pé bí mo ti wí wọn Ọlọ́run ti gbà á. àlùfáà sì gbà ké bí wọ́n ti wí ni Ọlọ́run ti gbà á. Alhaji Muteehullah dìde tẹ́wọ́ yín. Alhaji Muteehullah dìde fọ́lá tànà Muhammad kẹtẹ́wọ́. wọ́n la gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n wọ́n la gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n jókòó yìí. wọ́n la wípé àníyàn tó dáa ni wọ́n fi wá. wọ́n la pé àníyàn tó dáa ni wọ́n fi wá. wọ́n la pé bí n ti ń wí inú wọn ń dùn. wọ́n la pé bá àlùfáà ti wí inú wọn ń dùn. gbogbo tá a wí fún yín lónìí. gbogbo ń tá àlùfáà wí fún yín lónìí. Ọlọ́run tó rí bẹ̀ fún yín. olùwàjò rí bẹ́ẹ̀ fún yín. gbogbo àwa tá a wá wá ń bí. gbogbo àtàwọn náà ń bẹ́ ń bì. Salatu sábìkì láke. Sọ̀látù sábìkì láfi ṣe útúbà rẹ̀. ẹja ké. ẹja ké. ké pẹ̀lú ohun òkè. ká ké pẹ̀lú ohun òkè. èmi gan jókòó ké ni. àwọn àlùfáà gbọ́ jókòó ké ni. Ọlọ́run dákun jó rí bẹ̀ fún yín. olùwàjò rí bẹ́ẹ̀ fún yín. jó ṣẹ́ bẹ̀ fún yín. yóò ṣe bẹ́ẹ̀ fún yín. Allahumma. صل على سيدنا محمد السابق للخلق نوره ورحمة للعالمين ظهوره عدد من مضى من خلقك ومن بقي ومن سعد منهم ومن شقي صلاة تستغرق الأدى وتحيي بالأدي صلاة لا غاية لها ولا منتهى ولا انقضاء صلاة دائمة بدوامك وعلى آله وصحابه وسلم تسليما مثل ذلك. Amina mẹ́ta mẹ́ta. آمين 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 يا الله. Alhaji wa Abdulrahman. Alhaji wa Abdulrahman. ẹ̀ṣọ́. ẹ̀ṣọ́. bá a ti tọwọ́ f'Alhaji Muteehullah yìí. bá àlùfáà ti tọ́ Alhaji Muteehullah Ọlọ́run yìí. jó rí bẹ̀ fẹ́ yín náà. olúwa mi jó rí bẹ́ẹ̀ fẹ́ yín náà. bisimilahi fataha. bisimilah. الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. bàbá ní wákàtí mo fẹ́ fi lé. àbá ni wákàtí àlùfáà bẹ́ẹ̀ file. ṣọ́ra àdúrà tí mo ṣe yìí. àdúrà tá àlùfáà ṣe yìí. dókítà ni ó gbowó àdúrà ọ̀hún. dókítà ni wọ́n gbowó àdúrà ni. má bá ti wá gbowó àdúrà ọ̀hún tán. bí wọ́n bá ti wá gbowó àdúrà ọ̀hún tán. ní wàá fi wá káwọn lé. àwọn àlùfáà wa fi wá kà wọ́n lé. Alhaji wa Muteehullah. Alhaji wa Muteehullah. ẹ̀yin dàsà nígbà tí wọ́n tún ń gbàlejò àwọn ọ̀tọ̀nkùlú àti personalities tí wọ́n ń wọlé káàbọ̀ síbi ìjókòó àlùbáríkà yìí mo retí Alhaji wa Ọ̀kẹ́ níbi tí mo wà yìí ní àṣẹ àti yọ̀ǹda bàbá wa Maulana Hasibunallah Shanzili àti ìkàlẹ̀ àti yọ̀ǹda bàbá wa aláwìyé àgbà àti bàbá wa Ọ̀gáníjà mo ń retí wọn níbí mo sì mọ̀ kí wọ́n ń ṣàpọ́nlé àwọn èèyàn náà ni. olóríire ni tí a ti ṣàdúrà lẹ́kùnrẹ́rẹ́ fún kí wọ́n tó dé tẹ́lẹ̀ Alhaji wa tí pọ́ǹpì wọ́n ti wá wà ní ìjókòó pẹ̀lú wa. a ti ṣe àdúrà fún yín léyìí tó pọ̀ kódà wọ́n ti jíṣẹ́ owó yín. bẹ́ẹ̀ ni bàbá. wípé ẹni kẹ́ kán fún àwọn àlùfáà ní owó 1 million naira. bẹ́ẹ̀ ni sà.
iṣẹ́ tí wọ́n jẹ́ kẹ́ tó dénú ẹni ó jíṣẹ́ wúwo ẹ̀yin náà tí wọ́n jíṣẹ́ ẹ̀yin náà wúwo. bẹ́ẹ̀ ni o. ọba mi ò ní jẹ́ máa padà sí ibú láéláé. àmín. ọlá yìí tá nábì sún Madina. sallallahu alayhi wa sallam. wọ́n wá ṣàdúà bàbá wa Maulana Hasibunallah wọ́n láwọn fẹ́ kí n gbowó àdúà náà àdúà tí wọ́n ṣe fún Alhaji wa Muteehullah bàbá wa tí pọ́ǹpìn wọ́n ní kó má burú fún ẹni yín èèyàn yín èló lẹ́ẹ̀fì sanwó àdúà náà sà. Okay. wọ́n ní àwọn sanwó àdúrà náà síwájú àwọn àgbàlagbà 200,000 naira. Allahu akbar. bàbá wa Alhaji wa Muteehullah wọ́n wojú bàbá Khalili ọ̀tọ̀lẹ́lì Muteehullah náà. bẹ́ẹ̀ ni owó ojú wọn wá rẹ́rìn àwọn náà sì kàn sẹ́rìn padà. ó wù ọ sọ pé Muteehullah Al-Khalili. bàbá àbẹ̀wò ló lọ mẹ́ ilé la. bàbá ni mọ́tò ṣe ìrọ́bù lónìí. bàbá wa ọ̀kẹ́ bẹ́ẹ̀ ni. bẹ́lẹ̀ yìí bá ti kulẹ̀ tán ká ṣe rábà náà ló kù. bẹ́ẹ̀ ni. àwọn tí wọ́n dé tẹ́ fẹ́ kí n kí ájúwa Muteeh kíkí wọn níbi tí ó sì gbà lọ náà ló fi pàtàkì jù. dà bẹ́ẹ̀. ọlọ́run ọmọ ibi dẹ́yìn ti rí ohun adúrúbá ti pẹ́ tó lójú ọ̀nà yìí ohun yóò sì kò bọ́nà lọ. tí pumping owó wọn ti lọ successful. bẹ́ẹ̀ ni o. Haji Muteeh ẹ̀yin ni ń pè mo nínú àwọn èèyàn tí wọ́n dé tẹ́fẹ́ wọ́n ní àwọn ọ̀gá àwọn ni wọ́n dé o wọ́n ní àwọn ọ̀gá Alhaji wa Uthman Ahmad Baba Alhaji Ismail Suleiman Alhaji wa Abdul Latif Alagbada Alhaji wa Misbahuddin Èkó Kàṣókì gbogbo àwọn okọ̀ tí ń kà yìí ẹ dákun bí tí ẹ wà à ń kí yín wípé ní ẹ káàbọ̀ síbi ìjókòó àlùbáríkà yìí. ẹ káàbọ̀. Alhaji wa Siddiq Alhaji wa Sodiq Alhaji wa Ahmed gbogbo yín la kí a sì ń sọ wípé bá ṣe má gbọ́ Yorùbá àtàwọn brothers wa yòókù tí wọ́n wọlé kí wọ́n débì lọ́kọ̀ọ̀kan ló wà dúà tí wọ́n ṣe fún Haji Muteeh. bẹ́ẹ̀ ni. ó bá ti di pé à ń ṣe substitute àwọn tó bá déhùn láwọn fi rọ́pò wọ́n láwọn tí wọ́n dé yìí kí wọ́n sanwó àdúrà tí wọ́n ṣe fún Haji Muteeh Alhaji wa Ahmad Baba àti gbogbo àwọn tí wọ́n kà ní kí wọ́n débì àbí kí wọ́n sọ pé kí àkáǹtì nọ́mbà tó wọ́n náà wọ̀ kó máa bọ̀ wá. ọba mi ò ní fi yín lẹ̀ Alhaji wa Ahmad Baba àti gbogbo àwọn tá a kà yẹn à ń retí wọn bẹ́ẹ̀ ká fi máa lọ síbi tètò tí yóò máa fi lọ́nà parí. bẹ́ẹ̀ ni. Maulana Hasibunallah wọ́n fi wákà náà lé microphone ó padà síbi tí rábà náà ó ti sọ kalẹ̀. bẹ́ẹ̀ ni. nígbà tá à ń retí àwọn tí mo kà kalẹ̀ yìí Alhaji wa Ahmad Baba and co à ń retí yín ní ìṣẹ́jú kan ẹ̀dá kan kó má bàa máa jọ ganu. bẹ́ẹ̀ ni bàbá. ó wọ Ọlọ́run ló ń ṣe tiwa ọgbọ́n kọ́ ètè kan kọ́ kódà kì í ṣàdúrà káàsó títọ́ ta ò fi kú Ọlọ́run ọba ni. owó Ọlọ́run ló ń ṣe tiwa ọgbọ́n kọ́ ètè kan kọ́ kì í ṣàdúrà káàsó títọ́ ta ò fi kú Ọlọ́run account number ẹni bá wù kó ṣe tiwa ẹni bá wù kó yọwọ́ níwọ̀n àgbà tá ó bá fi ìgbà kan bọ̀ kan Ọlọ́run ò ní kọ̀ tiwa. owó Ọlọ́run ló ń ṣe tiwa ọgbọ́n kọ́ ètè kankan kódà kí ó ní owó àdúrà yìí gbogbo ní ìbùrú fún yín láíláí 100k. Ọlọ́run ọba ni. ogun kọ́ Alhaji wa Yayi
ló ṣàánú àwa akílápá ogun kọ́ o. Owó Ọlọ́run ló ṣàánú àwa. Èèyàn kan forí lálẹ̀. Mo ń retí àláti yẹn ni o. Ọba tó ṣẹ̀dá wa kò ní fi sẹ́yìn wa. Èyí tún ti ṣe ọpẹ́ fọba Olúwa. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ máa ṣe àdúpẹ́. Ajímùtíù ní sọ bẹ́ẹ̀. Èyí tún ti ṣe ọpẹ́ fọba Olúwa. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ máa ṣe àdúpẹ́. Ṣàkántì ń ti débẹ̀. Mo ń retí Mọ̀lánà. Ajímùtíù ń sọ pé èyí tún ti ṣe ọpẹ́ fọba Olúwa. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ máa ṣe àdúpẹ́. Ajímùtíù ní sọ bẹ́ẹ̀. Èyí tún ti ṣe ọpẹ́ fọba Olúwa. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ máa ṣe àdúpẹ́. Wákàyí Ajímùtíù náà ń wí fún yín wípé èyí tún ti ṣe èyí tún ti ṣe o. Ọpẹ́ fọba Olúwa. Ẹ̀yin olólùfẹ́ wọn ẹ máa ṣe àdúpẹ́. Èyí tún ti ṣe ilé eléyìí ti yọjú kó mẹ́. Ọpẹ́ fọba Olúwa. Àwọn míì ló tún kù. Olólùfẹ́ wa ẹ máa ṣe àdúpẹ́. Ají ẹ̀ṣọ́ wọ́n ń wí fún yín bẹ́ẹ̀. Tí pọ́ǹpì wọ́n ń wí fún yín bẹ́ẹ̀. Ají Ahmad Baba wọ́n ń wí fún yín bẹ́ẹ̀. Wípé èyí tún ti ṣe ọpẹ́ fọba Olúwa. Ẹ̀yin olólùfẹ́ wa o ẹ máa ṣe àdúpẹ́. Èyí tún ti ṣe ọpẹ́ fọba Olúwa. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ máa ṣe àdúpẹ́. Wòlíì tójú wòlíì lọ Sheikh Shanzili bàbá tiwa. Wòlíì tójú wòlíì lọ Sheikh Shanzili bàbá tiwa. Wòlíì tójú wòlíì lọ Sheikh Shanzili bàbá tiwa. Wòlíì tójú wòlíì lọ Sheikh Shanzili bàbá rẹ̀. Wòlíì tójú wòlíì lọ. Bóyá bàbá àlífà àti ìrẹwà ń wá kàún báwọn náà kí rábà náà máa àbí ẹ dá wákàtí wọn fẹ́ dá yẹn ẹ mọ̀. Tọ́ wọ́n ní tó bá rí bẹ́ẹ̀ à ń lọ bí rábà náà Fadilatu Sheikh Abdulrazak kó ọ̀gá àrí ìjà wọ́n ní kí wọ́n wá kásọ̀ wá kalẹ̀. Lẹ́nu bàbá wa Khalifa wọ́n ní pé tí ń dùn yìí Alhaji Muteehullah bí tí ń dùn yìí Ọlọ́run jẹ́ ó dùn kalẹ̀. Bí tí ń dùn yìí Alhaji Muteehullah bí tí ń dùn yìí Ọlọ́run jẹ́ ó dùn kalẹ̀. Bí tí ń dùn yìí. Bí tí ń dùn yìí. Bàbá Muteehullah o. Àmín. Bí tí ń dùn yìí Ya Rabbi jẹ́ ó dùn kalẹ̀. Bí tí ń dùn yìí Alhaji Muteehullah bí tí ń dùn yìí Allahu jẹ́ ó dùn kalẹ̀. Allahumma rabbana atina fid dunya hasana. Àmín. Wa fil akhirati hasana. آمين. وقنا عذاب النار. آمين. اللهم لا تجعل هذا آخر اللقاء. آمين. اللهم لا تجعل هذا آخر اللقاء. آمين. اللهم لا تجعل هذا آخر اللقاء. آمين. ربنا رب الخلائق. آمين. ربنا رب الخلائق. آمين. نجنا من شر الزمان. آمين. نجنا من شر الزمان. نجنا من شر الزمان. واتنا منك السلامة. واتنا منك السعادة. والرضا مع نيل الأمان. والرضا مع نيل الأمان. والرضا مع نيل الأمان. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.